Bárikádì Sálà àkú ọdún ọmọ Yorùbá ẹ kú déédé àsìkò yìí ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán according to the time tá a bá bá yín ẹ tún káàbọ̀ sórí ìkànnì yìí ẹ wò ó mo máa ń sọ ní gbogbo ìgbà wípé tá a bá fẹ́ tẹ̀lé aṣíwájú ẹja àmọ̀rú aṣíwájú tá a tẹ̀lé bá a ṣe ń kí gbogbo ẹ̀yin múmùná mùsùlùmí ẹ má bínú tẹ̀yìn bá pè dáadáa pé Bárikádì Sálà ẹ gbọ́ bí ẹ tún wá gbọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba dámẹ̀ bàbá tún ti fakọyọ lágbàáyé lónìí bẹ́ẹ̀ ni ẹ wá gbọ́ ọ̀rọ̀ tí bàbá yìí sọ ránṣẹ́ sí gbogbo àgbáyé bí wọ́n ṣe ń kí gbogbo ẹ̀yin múmùní mùsùlùmí pé àkú ọdún ẹ gbọ́ bí ẹ wá gbọ́ titun lẹ́nu bàbá wa aṣíwájú wa lónìí ohun tí wọ́n sọ gangan wípé tó ẹ̀yin ọmọ Yorùbá kí ni ìgbésẹ̀ tó kàn gbogbo àgbáyé ẹ gbọ́ bí o kí ni ìgbésẹ̀ tó kàn pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ ńláńlá pẹ̀lú iṣẹ́ ojúlówó ọ̀rọ̀ ránṣẹ́ síjọba Nàìjíríà lábẹ́ àkóso aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé tó ibi tá à ń bọ̀rọ̀ yìí lọ yìí à ń pè lówe òun ńlá ronú bàbá wa Professor Banji Akíntóyè bàbá ti ń kọ lẹ́tà wọ́n ti ń ṣohun gbogbo àmọ́ bí tọ́rọ̀ ń lọ yìí bá a ṣe ń ṣe pẹ̀lẹ́tù náà là á máa ṣe ṣùgbọ́n ṣá o má fòkó méjì àlà ọjọ́ kan láàdẹ̀kùn ẹ̀ pẹ̀lú iṣẹ́ tí wọ́n tún wá rán sí gbogbo èmi àtiwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí ká lè bá a mọ̀ wípé ìjùmọ̀ àjọ ṣe kinní kan ni ó ti di àjọ gbé Ògún sì ní wọ́n ní kò ṣeé dágbé irin pọ̀ lágbẹ̀dẹ gbogbo èmi nìwọ èèwọ lèmi lọ́tún lọ́sìn bí mo ṣe ń sọ wípé tó a nílò ìjà lásìkò yìí mo ṣe fẹ́ kó o farabalẹ̀ wo fídíò bàbá yìí ìyẹn bàbá wa Chief Doctor Olóyè Sunday Ìgbòho Òòṣà ẹ má gbàgbé kẹ́ tó lọ wo fídíò yìí ẹ má gbàgbé yìí pé tó lọ́wọ́lọ́wọ́ tí à ń sọ̀rọ̀ yìí a tún ti ń gbọ́rọ̀ yìí pé àwọn Fúlàní tún ń wọlé wọ́n tún ń wọlé àwọn tí wọ́n ní gíbírò yìí gbé pètò nígbà tí wọ́n mú wọn lẹ́dọ́ àwọn ọmọ Ẹdó tí ọ̀ràn èèyàn iṣẹ́ wọ́n ṣe é ní màsákà ó ti dèṣù wọ́n ti dẹni tí wọ́n ń wá tí wọ́n lọ mú àtàrò tán fi mú àtàrò jẹ́lẹ̀ yìí ò ní máa dágbèrú sọ́kàn àwa ọmọ Yorùbá rárá ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí olóyè Sunday Adéyẹmọ sọ chelsea mọ̀ pé òwe ẹ̀yìn àgbàlẹ́ ní ọ̀rọ̀ tákú arápá bá ti sọ ará ọ̀run ló sọ irú ọ̀rọ̀ tó bá ti jáde lẹ́nu bàbá yìí ẹ ti mọ̀ pé gbogbo èmi ìwọ gbogbo wa la jọ sọ ẹ bẹ́ẹ̀ ni bàbá wa Professor Banji Akíntóyè Dr. Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àti gbogbo àwọn ìyá ẹ̀yin bàbá táì láǹfààní àti máa dárúkọ gbogbo yín tẹ́ ẹ sì gbà bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó bá ti jáde lẹ́nu irú wọn ẹ ti mọ̀ pé gbogbo wa la sọ ẹ gbọ́ nígbà wo ló kàn nígbà wo ló máa dé àkókò wo ni ká máa lọ ṣé ká sì dúró àbí ká tètè tẹ ọkọ̀ wa létí ní pápápá kó tó pẹ́ tán ká kó lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí ló mú kí n mú fídíò yìí wá bá yín lónìí léyìí tí bàbá wa Sunday Adéyẹmọ tún sọ wípé tó ẹgbẹ́ ìkìlọ̀ ìjọba Nàìjíríà ẹwà ẹgbẹ́ ìkìlọ̀ ìjọba àgbáyé lórí kíni ibi tá a dé dúró lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá ẹ rí i pé mi náà dé fìlà Bárikádì Sálà pé àkú ọdún ẹnìkan ní mọ̀jọ Fúlàní mọ̀jọ Fúlàní o Bárikádì Sálà fìlà Bárikádì Sálà àsìkò àwẹ̀ ni mo rà á àsìkò àwẹ̀ náà ni wọ́n sì dé lẹ́yìn àwẹ̀ ẹ̀ tún rè mọ́ ọmọ Yorùbá ẹ wo ìbá ti jà wá òun ló wà mú kí n sọ fún yín wípé bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ wo fídíò yìí tẹ́ ẹ fẹ́ farabalẹ̀ wo bàbá wa Olóyè Sunday Adéyẹmọ àti nǹkan tí wọ́n sọ bàbá yìí pé gbogbo àwọn lọ́balọ́ba níjà ó pé gbogbo àwọn ládéládé àwọn olóṣèlú ẹ̀yin tẹ́ ẹ̀ ṣèlú tẹ́ ẹ̀ ṣèlú tẹ́ ẹ̀ ṣègboro gbogbo wa pátá ni bàbá yìí pè níjà
pẹ̀lú ìjọba àgbáyé lápapọ̀ pé tó à ń ṣọdún ayẹyẹ à ń ṣe gbá à ń ṣàwo ọdún yí borí ọdún ìgbà yí borí ìgbà níbo gan-an ni ìran Yorùbá ń lọ ibi tá a wà ń lọ rèé bàbá ti declare pé ibi táwa ń lọ rèé ibi yìí la sì ń dédó tí àwọn náà sì ń ṣe pé sàmọ́ sángúdù tá a bá wá sọ̀rọ̀ a máa sọ nípa àdúrà pé ọmọ Yorùbá àwọn kan ń bẹ bẹ́ẹ̀ mi ṣe sọ wípé kálukú ló níṣẹ́ tó ń ṣe ẹ̀yin tẹ́ ń wò wá níṣẹ́ tiyín àwa tá à ń sọ̀rọ̀ a ní tiwa ojúṣe bàbá wa Professor Banji Akíntóyè ni wọ́n ń ṣe ti Dr. Sunday Adéyẹmọ ni wọ́n ń ṣe ti Ológunlolúwa ni wọ́n ń ṣe Koiki Media gbogbo wọn ojúṣe tiwọn ni kálukú ló ń ṣe ojúṣe àwọn kan làdúrà ẹ̀gbọ́n àwọn kan kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ wọn lè kó lójú kan náà ṣùgbọ́n wọ́n máa gbàdúrà ara wọn ni bàbá wa tí mo fẹ́ fi hàn yìí kẹ́ tó lọ wo fídíò yìí láàrin ìṣẹ́jú kan wọ́n á sì sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ pè wọ́n ní pápápá wọ́n ń gbàdúrà lọ́wọ́lọ́wọ́ fún orílẹ̀-èdè Yorùbá ààwẹ̀ àti àdúrà ológójì ọjọ́ 40 days kì í ṣe ti kìrìsìtẹ́nì o kì í ṣe lẹ́ǹtì o fún ìran Yorùbá òun ni bàbá yìí ṣe ń gbàdúrà yìí ìyẹn ni Prophet Taiwo Soloye ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 234 70 25 47 54 27 plus 234 70 25 47 54 27 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi pe prophet yìí sí rèé tí wọ́n ń gbàdúrà fún ìran Yorùbá òmìnira wa fún 40 days and 40 nights dry fasting ẹ̀yà ẹ̀gbọ́n wọn síwájú sí bẹ́ẹ̀ bá ti kó mẹ́ ẹ̀já lọ gbọ́ bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òun rèé. ààwẹ̀ àti àdúrà ààwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́ èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa ní àṣẹ gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù iná agbára Ọlọ́run kó jó wọn dànù. Gbogbo alágbára tó lóhùn ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Mo ló májẹ̀mú àti àìjáta ìjẹpo àìjẹyọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀. Ògo ni fún orúkọ Olúwa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀yin náà lè fi pè mí tẹ́yin náà bá fẹ́ kájọ gbàdúrà lórí ọ̀rọ̀ ayé yín òun náà ni 07025475427 lẹ́ẹ̀kan sí 07025475427 lórúkọ Jésù ó máa dára fún yín. ẹ ti gbọ́ wọn ọ̀yá ẹ má dúró ẹ má jà arọsẹ̀ ẹ já tara ṣàṣà ká lọ bá bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bàbá ẹ kú dédé àsìkò yìí òun rèé. mo kí ọkùnrin mo kí obìnrin mo rò kó dùn mí díẹ̀ láì tí mi dìgbì sẹ mọ ṣàlàyé ara mi but orúkọ mi Sunday Adéyẹmọ tó gbóyún mọ Sunday Ìgbòho. ìdí tí ó ṣe wà fẹ́fẹ́ important tó ṣe kókó ká gba Yorùbá nìṣẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà yẹn tí ò jọra wọn tó lè jẹ́ pé ọmọ ẹlẹ́ran wa oúnjẹ egun ọmọ aláṣọ wa àkísà ló ń wọ̀ ẹ̀ náà wọlé nísìnyí gbogbo ìlú káàkiri pàápàá kódà gan kámọ́ tiẹ̀ sọ pé ní Nàìjíríà nìkan ní gbogbo Áfíríkà Nàìjíríà àníná àlómi kò sí security kò sí healthcare kò sí nǹkan kan tá a lè sọ yìí pé ohun tó fi wá lọ́kàn balẹ̀ tá a fi sọ yìí pé ó yẹ ká sì wà pẹ̀lú Nàìjíríà lélẹ̀
so ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a dẹ̀ ń tẹ̀lé gbogbo nǹkan lọ́nà fún wa lórílẹ̀ wa àlépo àní gold àní marble many things nǹkan la ní àní kòkó ká lè fi túlù wa ṣe túlù wa dẹ̀ máa wà òkè tó jẹ́ pé gbogbo àwa àtàjọ ọmọ nílùú ẹ̀kọ́ kẹwàá balẹ̀ kò sí nǹkan tá a fẹ́ mọ́ lọ sí nílùú olùkáàkiri ìlú òkè òkun káàkiri pàápàá jùlọ gba ọmọ wa káàkiri ayé wọn kàn wà ń ṣe wàhálà káàkiri ìlú bí ẹ bá tiẹ̀ pìtì tàwa tá à ń gbé pẹ̀lú ilẹ̀ Yorùbá ẹ kẹ pìtì àwọn tó ń jáde kúrò ní ìlú tó ń lọ ń ṣẹrú ìlú àjòjì tó ń lọ ń ṣe wàhálà ń bẹ so ìdí nìyí tí wọ́n bá gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ká fọwọ́sowọ́pọ̀ kájọ fọwọ́sowọ́pọ̀ papọ̀ kájọ jàfẹ́tọ̀ wa káwa wa ṣe máa kúrò lábẹ́ ìjọba Nàìjíríà so ká dá dúró ká ní orílẹ̀-èdè tiwa ká dẹ̀ wá àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀dọ́ tó rí wọ́n pé tí wọ́n ṣe àkóso ìlú yìí pàápàá jùlọ ẹ̀yin náà wò ó sì àìtí kò lórí ohun tó gbé mi dìde gẹ́gẹ́ lórí ìrìn àjò yìí ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá la mọ̀ tó mọ̀ ẹ̀ láti mọ̀ díẹ̀ àti kò nílùú abẹ́ Nàìjíríà náà láti wà àní security ilẹ̀ wa àwọn bàbá wa ò lè lọ sóko wọn ò lè dáko mọ́ iṣu di nǹkan tó wọ́n gógó ata di nǹkan tó wọ́n ẹ̀fọ́ di nǹkan tó wọ́n lọ́jà ẹ̀wà di nǹkan tó wọ́n àgbàdo wọn gbogbo nǹkan wọ́n gàrí wọ́n nítorí pé kí ni àwọn bàbá wa ò lè lọ sóko kò sí security kò sẹ́ni tẹ́ni báwọn mọ̀mọ́ wa tó ń ṣe ohun ọ̀gbìn tá à ń jẹ tán bá lọ ní oko Fúlàní ó jí wọn gbé wọn ré fún wọn kò sẹ́ni tó free nígbà kan táwa gbọ́njú tábà jí tábà a lè wà lálẹ́ tá a máa sùn níwájú ilé bàbá wa tó jẹ́ pé ìgbà bíi tẹ́ bá kéèyàn tó jólè tago 5 aago 6 tí ọ̀sẹ̀ ní kankan tí ó jí gbé mo lè jí láago 7 kí ni mo lọ sóko wa tí ọ̀sẹ̀ ní kankan tí ó di stop yín tí ọ̀sẹ̀ tí ó da yín lọ́nà bọ́ gbogbo sí èyàn ò lè dín rẹ̀wò mọ́ tó bá gbẹdọ̀ látẹ̀kọ́ sí ọlọ́run bá dẹ̀ wàhálà ni tó bá da ilé ọ̀nà tó gẹ̀ẹ́ta ní tó bá ti kọjá tó gẹ̀ẹ́ta ní dé àwọn dánadáná máa wà ń bẹ̀ tán àwọn Fúlàní okùn bẹ̀ tó kó bọjá náà tó jiyàn gbé wọn ni kẹ́ mọ́ lọ gbé mílíọ̀nù wa so ìdí nìyí gbogbo àwọn tó ń láwọn jó lórí wọn kẹ́ ń wò wọn ò sí tó yẹ kó ṣe fún wa security fún wa ní nǹkan kan tá a lè sọ pé tó pàápàá jùlọ security wà very important àwọn tó wà lókè òkun ò lè wálé tán bá fẹ́ wálé ẹ̀rù ń bà wọ́n pé kọ́ mọ́ já wọn gbé kọ́ mọ́ ṣe jàǹbá fáwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ so gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ wa kò sí security lórí ilẹ̀ wa tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ rárá kò bójúmu rárá gbogbo wa láti fọwọ́sowọ́pọ̀ láti jà fún ẹ̀tọ́ yìí ó di dandan ká jà fún ó wà very important ká jà fún ẹ̀tọ́ wa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ẹjẹ́ àjọ dìde ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ ká búra wa o ẹ má jẹ́ ká búra wa tẹ́nìkan máa ń pariwo wípé ìlú ò da nǹkan wà òkè kí ló tà pẹ́ nìyẹn ká bí pé kí ni wọ́n rí kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ jókòó kájọ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ kájọ bí kí ni wọ́n rí kí òkè ọ̀nà wo la lè gbà báwo la ṣe fẹ́ sí tí kò fi dáa kì í ṣe pé káàkiri bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ká mọ bára wa jà ká mọ búra wa kí ló dé tá à ń búra wa táwa ọmọ Yorùbá tá à jẹ́ kó rí wa nálé ká pera wa jókòó ká bára wa sọ̀rọ̀ láàrin mi àti ẹ àtiwọ́ tó ń gbọ́ mi àtiwọ́ tó ń wò mí ṣé ìlú Nàìjíríà lálàáfíà ṣé security wà Nàìjíríà ta lè sọ pé ohun tó fi láàrin mi àtiwọ́ tó ń wò mí tó ń gbọ́ mi tó ń bú mi lọ́wọ́lọ́wọ́ tó lórí mi ò pé tó ní mi mọ tí mò ń ṣe àtọwọ́ tó ní mò ń wá tí màá jẹ tí mo dẹ̀ juwọ́ gẹ́ lọ níwọ̀ tó tomi tó lémi wá tí màá jẹ tó ń bú mi tó ń sọ oríṣiríṣi wọ́n láàrin mi àtiwọ́ tí wọ́n gẹ́gẹ́ tó tí wọ́n sọ lálàáfíà nínú ọkàn rẹ̀ so o lè rìn kó yẹn nílùú bàbá rẹ̀ so o lè jáde nínú ilé ẹ lálẹ́ kókó ń lọ sí ìwé ẹ̀kọ́ kan ló balẹ̀ so o lè ṣe ohun tó wù ẹ́ sórí kọ́ mọ́ mu ẹ ní yahoo yahoo sọ fún mi so o lè wọ́sọ o lè gbé mọ́tò tó dáa kó o rìn gbòòrò kọ́ mọ́ pé ẹ lólè tàbí kó pẹ́ yahoo àbí kó pẹ́ ẹ ní kankan kọ́ mú ẹ so gbogbo orúkọ báyìí ó nú ọkàn rẹ wọ́n gán mọ̀ pé Nàìjíríà ò fara rọ rárá so èmi sẹ́mi lọ́yẹ̀ kọ́ mọ́ bú ni àbí Nàìjíríà tí àwọn tó ń ṣe àkóso Nàìjíríà tí wọ́n ń dà wá láàmú tí wọ́n ń fi orí ara wa gbára wa tí wọ́n ń dá owó yẹn kó sápò àwọn fámílì ara wọn tí wọn ò ní rònú pa àwọn òkú lọ́la mọ́ sáwọn lọ́yẹ̀ kó bu ni àbẹ́mi ẹ jẹ́ ká wá highs ẹ jẹ́ ká orí wa nẹ́lé ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe Ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ jọ kò sí security nílùú yẹn ẹ jẹ́ ká jọ jàfẹ́tọ̀ wa ká jọ béèrè pé kí nìdí tẹ́ẹ̀fi láti ọdún tẹ́lẹ̀ dá Nàìjíríà lẹ̀ tẹ́ ń kó jẹ tẹ́ ń sin nǹkan tí ò sí security ò sábò tí ò sẹ́ni tẹ̀ tí ara ẹ̀ jẹ wa lọ sẹ́bàṣẹ́ máa bá lọ nìyẹn ó ti tó gẹ́ẹ̀ ẹ jẹ́ ká wọ ọ̀dọ́ ká bára wa sọ̀rọ̀ ó ti tó gẹ́ báyẹn ẹ jẹ́ ká jọ dìde ká jọ jàfẹ́tọ̀ yìí Ọlọ́run níjọ́ bàjẹ́ fún gbogbo wa ojú ọ̀dẹ̀ ní tiwa ọdún yìí ọdún ẹ̀ lọ́lọ́wọ́n ṣe ọdún òmìnira lọ́lọ́wọ́n máa sọdún ìfún wa ṣe mo dúpẹ́. Olóyè Ìgbòho bàbá wa Professor Akíntóyè tíyàwó wọn ṣe ṣaláìsí tíyàwó wọn sọ ni pé kí bàbá ṣe gbogbo ohun tí ó tọ́
láti jẹ́ ká kúrò nínú ìyà tó ń jẹ wá nínú Nàìjíríà. Kí lẹ rí sọ̀rọ̀ yẹn? nǹkan tí mo rí sí ni pé àkọ́kọ́ náà mọ̀mọ́ wa tó kú Ọlọ́run foríjì wọn, Ọlọ́run tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rí, Ọlọ́run jẹ́ ká ní òtó wọn ká tó jà láyé. So ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ ọ̀rọ̀ tó lágbára ni mọ̀mọ́ yẹn fi ohun tó ní agbára alẹ́ torí pé mọ̀mọ́ rí àpẹẹrẹ àgbàlagbà dẹ̀ ni wọ́n ẹ̀dẹ̀ ògùnfà tí wọ́n ti dúró àwọn ìyá yẹn tí wọ́n ti wògbà tí Yorùbá ti ń jìyà bọ̀ tí wọ́n dẹ̀ stop títí tó fi kó fi dórí tiwa táwọn náà fi débi tá a dé yìí sí bó ṣe máa lọ táwọn náà tún ní sọ̀rọ̀ wájú àwọn ọmọ wa nìyẹn. Àràǹkẹ́ tí mọ̀mọ́ yẹn rí nìyẹn pé èyí tọ́lọ́run fẹ́ jọ̀dọ̀ tọ́lọ́run fún lágbára lásìkò yìí ẹ dìde kẹ́ ẹ jàfẹ́tọ̀ yín, ikú ti ń gbóhùn lọ o, ẹ mọ̀jẹ̀ ó rẹ̀ yín o. So ìdí nìyẹn sọlọ́run níjọ́ rẹ̀ wá dẹ́dẹ́ ní ká jàfẹ́tọ̀ yẹn dẹ́dẹ́ ní ká gbà á. Ẹni tí ó mọ̀ kó mọ̀ agbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kájọ jàfẹ́tọ̀ yẹn ká dẹ̀jọ gbà á. Èyí ti pẹ́ ẹnìkan ò lè dá sí, gbogbo ala ní láti jọ ṣe é. So ọ̀rọ̀ tí mọ̀mọ́ sọ yẹn ọ̀rọ̀ tó lágbára ni àwa ni mọ̀mọ́ táwa jí ni pé àwọn ti ń lọ nìyẹn o, àwọn ti gbìyànjú nǹkan táwọn lè ṣe, Ọlọ́run fáwọn ṣe. Ṣùgbọ́n yìí Ọlọ́run fún yìí sí ẹ̀yìn ọ̀dọ́ àsìkò yìí ẹ̀dẹ̀ mọ́ jẹ́ kó rẹ̀ yìí owó ni mọ̀mọ́ pa fún wa tí Ọlọ́run ní jẹ́ kó rẹ̀ gbogbo wa ṣùgbọ́n tó ń jẹ́ ní tiwa ní ogun àmín. wọn lẹ́nu kọ́ máa lọ kàkà ọmọ nífẹ̀ẹ́ tí máa lọ kàkàdà ìran yín máa gọ̀ ọ̀kadà kú ni gbogbo ẹ̀ olóṣèlú tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ yín máa gọ̀ ọ̀kadà kú ni ẹ̀ lórí buri ẹ̀ lò sí yìí kí ló tẹ̀ ṣe báyìí ẹ̀ gbogbo àdúrà kẹta ní lórí ilẹ̀ wa ẹ̀ táwọn ọmọ bá parí ìwé ẹ̀ wà ní kọ́ wá tọ́ bá ti fẹ́ kí n fẹ́ńṣẹ́ o ní láti wá rí mi lọ́fíìsì gba nọ́mbà mi kó pè mí ẹ̀ wà ní kọ́ lọ pàdé lò tẹ̀ ẹ̀ mọ̀ lọ bá wọn sùn ẹ̀ ní fún wọn tí ọgbẹ́ sẹ́nitọ̀ tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ọ̀nẹ́rìbù Nàìjíríà tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ olórí burúkú ọlọ́run bá yín jẹ wọ́n rèpọ̀ àwọn ọmọ yín Fúlàní Boko Haram lọ́ máa rèpọ̀ àwọn ọmọ yín kẹ́yìn. ẹ ti gbọ́ nǹkan tí bàbá wa sọ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ mọ̀ pé abẹ alágànmọ́ ó ti bímọ tiẹ̀ tán báyìí àìmọ́jó ọwọ́ àkùnsọ́wọ́ ẹ̀ ẹ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ ìpè tá a ní ká rọra mú wá fún yín ní kékeré kó lè bá a ṣe kíni kó lè bá a jẹ́ ẹ̀kọ́ àti ojúṣe fún gbogbo àwa tá à ń gbọ́ wọn àwa olùtẹ̀lé wọn àwa tá a fẹ́ kí òmìnira orílẹ̀-èdè Yorùbá ó dé ní kánkán ta lọ̀rọ̀ yìí ọ̀tá bá bẹ́ẹ̀ lẹ́lòmíràn máa fẹsẹ̀ halẹ̀ gbogbogbogbogbò ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ máa bá mi kọ́ síbẹ̀ orílẹ̀-èdè Yorùbá ní kíákíá orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ẹ wá jẹ́ ká fi sójú ṣe ẹ má jẹ́ kọjọ́rò ẹnu lásán ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé a nílò òmìnira ní báwo ni wọ́n ṣe mọ̀ nínú ọ̀rọ̀ wa nínú ìṣe wa nínú bá a ṣe ń ṣe ní gbogbo ìgbà nínú bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ má jọ jẹ́ pé à ń wò lásán ni ẹ máa kọ síbẹ̀ rẹpẹtẹ ẹ máa ṣíà ẹ máa jò àmọ́ sọ ẹ dákun ẹ máa ṣe bẹ́ẹ̀ ojúṣe tiwa tàbí táwa mọ̀ ọ̀nà tèmi mọ̀ tí mo lè gbà láti máa jìjàgbara tèmi ni mò ń jà yìí ìwọ náà ọ̀nà tiẹ̀ náà báyìí ẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn information tó bá wúlò ọ wà lọ́dọ̀ yín ẹ jù sáwa ìdí nìyí tá a fi phone number wá bẹ̀ ní pé tó báyìí ni wọ́n ṣe ń ṣe ládùúgbò yín o nǹkan báyìí lẹ́yìn bọ́ bá ti lè dọ́dọ̀ tiwa àwa ọmọ bá ṣe ṣe tí ó fi di èyí tẹ́ ẹ bá fẹ́ káyé ọgbọ́n ni òun ni kẹ́ ẹ fi sọ́dọ̀ tiwa èyí tẹ́ ẹ bá fẹ́ ẹ má jù yẹn sí mi ó ti yé yín ẹ ṣé mo dúpẹ́ ẹ wò á tún pàdé lọ́jọ́ mẹ́rin ọjọ́ rí ẹ dákun ẹ bá mi share program yìí tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mórí ìkànnì yìí ẹ jọ̀ọ́ bá mi subscribe sí channel yìí ẹ mọ̀ pé Pavilion TV iléeṣẹ́ tẹlifíṣàn orí ayélujára tó ń ṣojú ọmọ Yorùbá nílé lóko ni orílẹ̀-èdè Yorùbá dandan ni o yóò sì tẹ̀ wá lọ́wọ́ láyọ̀ àtàlàáfíà lágbára lọ́wọ́ Ọlọ́run no retreat no surrender bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back no step aside débi pa a máa go back à ń tẹ̀síwájú ni bẹ́ẹ̀ ni yóò sì rí láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin màmá ẹ̀yin bàbá wa tẹ́ ń fàdúrà ràn wá lọ́wọ́ ẹ gbìyànjú ẹ dákun ẹ má jẹ́ ó rẹ̀ yín láti máa gbàdúrà gbọ́ ọ̀nà tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ lè fi gbàdúrà ẹ lẹ́bọ̀ gbẹ́bọ ẹni tó máa fatira ẹni tó máa kásáàmù kí kálukú bí orin Barrister ni kólúkálukú mọ ohun tó gbójúlé kí mùsùlùmí ké pànábì kó nígbàgbọ́ ó pe Jésù bó bá kẹlẹ́sìn kan àbáláyé ẹ̀yin náà fún àwọn orúmọlẹ̀ ní nǹkan tí wọ́n bá fẹ́ torí kíni kómìnira Yorùbá ó lè bá a dé ẹ wò á tún pàdé bọ́bá dọjọ́ mẹ́rin ó dàbọ̀ Barikade Sala lẹ́ẹ̀kan sí àpò ọdún ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè èèpẹ̀
láṣẹ Èdùmàrè ó dàbọ̀.